nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. èèyàn 20 tó lè mú wá 100,000 wá èmi ti kò ná bàbá ń fi lọ́wọ́ ara mi ṣé ẹ rí owó bá kò ní èmi náà èyí tẹ̀ máa ń fa kángo mi fa kángo ẹ mú wá ní. látòrí gómìnà 1 million lẹ́fẹ́ ná ẹ mú 2 ìjọ fún bàbá mufti yóò pè ní sí. tó bàbá ní wọ́n wulẹ̀ dààmú káwọ́sì ní bàbá mufti àǹfààní 2 million. Allahu Akbar. Ana ma kan na bàbá. kábíyèsí o. ẹ jọ sẹ. àwọn tó wà bí ni n bá wí. ni bàbá ń bá wí. bí mo ṣe ń náwó ọ̀hún. ẹ ṣe ń tó tẹ́ mi lọ́rùn báwọn. ẹ̀yin náà sọ ẹ̀yìn ẹ̀yàn mọ̀ ní sọ ẹ̀yìn fún mi. wọ́n fẹ́ kí ẹjọ́ kí n kọ́ ọjọ́ lọ gbogbo ẹ̀mú wa ní ọ̀yún ní àwà níbí bàbá wa ní ìmọ̀mù lọ́sọ̀gbọ́ wà níbí ọ̀gá wa àgbà bàbá ìmọ̀mù lọ́rin wà níbí bàbá mi àdájí àgbà wà níbí pọ̀ lè bí a ṣe. owó àdúrà ní àbí ìdílé àyẹ̀dú ẹ̀ Professor Suleiman Amana náà mú yìí wá. Ìwọ́n tí mo ní mú 100,000 wọ́n mú wá nísìn. Dáàbá lóhùn kíá. Ó kù sẹ́jú kan. 2 million ti lọ ọ̀pọ̀ ọ̀dọ́ àbá. Ó ti lọ́dọ̀ wọn. Ẹlẹ́kùnrin àbádà kọ́ mọ́ ọkọ́ tó máa bọ̀. Fásitì tó máa bọ̀. Èló lè yí báyìí. Èló lè yí. 250. Bóyá ẹ wá gbà. Wọ́n ní má wulẹ̀ gbà ní tọrọ kọ́ bọ̀. Ìyá náà jẹrẹra ọmọ olódò dẹ. Ọmọ olódò dẹ nu. 1 million naira. Allahu Akbar. Egbò ti gómìnà Túláàsì lélẹ́yìí o. Túláàsì lélẹ́yìí. Ọ̀túnba Káyọ̀dé. Aládé. 100,000 yẹn náà ni. Ẹlẹ́kùn wọn ò tí ì dákọ̀ọ́lé ọkọ̀ látẹ̀kan o. Kábíyèsí bàbá ọmọ yín ẹ̀yin ẹ̀tún bàbá ọmọ yín náà àwọn arúgbóṣe lórí lóníṣe àwọn ni a bí ọkọ ìbílẹ̀ mi bí ìyàwó adájọ́ ló bí ọkọ lèmọ́mù ló bí ìyàwó. Ó láyé díẹ̀ bàbá orí lóníṣe dà àwọn kábíyèsí àwọn àgbọ̀ oníkan káì MC kí ló fẹ́ dé o pé kámẹ́rà kúrò bẹ́ẹ̀ má bàa gbowó mọ́ nǹkan gbogbo yẹn náà máa yà ní oṣù gbẹ̀rẹ̀ kéré ojú mi lè kẹ́ máa wù àtọ́jú ọjọ́ èyí tí ti ń yá bọ̀ láti jọ nǹkan ló ń ṣe é bàbá oníkan ọ̀rọ̀ bàbá yẹn wọ́n máa ń pọ́n mi létà ayọ́kẹ́ yẹn wọ́ọ̀dè mi kó bá bànújẹ́ lọlé ẹ jẹ́ dáhùn afáà lóhùn kí ni wọ́n dùn ti da bàbá oníkan 100,000 ẹ bá ń kó fún bàbá. Ẹ jíṣẹ́ bàbá. Olórí ìyá wa aláhọ̀ ọmọ 100,000 wa. Bàbá wa Sẹ́nitọ́ Isa Ọlá Ashir ẹ̀gbọ́n bàbá ẹ̀dákun ìyẹn ti lọ́nu ẹjẹ́ ó dúró báwọn. Àwọn kábínẹ̀tì mi ti ń bá mi káàkiri ẹ bá mú yìí. Àwọn àfáà tó wà lọ́fíìsì mi. Lọ́fíìsì bàbá. Mo fún ọ ní 500,000 naira. Allahu Akbar. Àwọn dà. Ẹgbà. Bàbá ìmọ̀mù wa látọ̀
látòṣogbo. látòṣogbo. 200,000 naira. Allahu akbar. Bámu níbí. Wàlá bí tó rọ́ọ̀fì. ولا بتراثي إنني متشكر بنعمة ربي Báńdà ni. لا Ó kó dídì kan bẹ́ẹ̀. Gbé kọjá 500,000. بما كسبت يدي. Ìgbà tá à ní aláàní. bẹ́ẹ̀ ni. Wọ́n sì fi bú apá àní. náà. A sì gbọ́dọ̀ jiyàn pa nígbà náà èèyàn ó tẹ̀. bẹ́ẹ̀ ni. Gbogbo àbá àti ọba rí pé èèyàn ń náwó ó fẹ́ ṣẹ̀sín ni. náà. Tó bá ti fún ọ̀dà máa fún yàn wọ́n kún fún àní àìsòlè. àbí. Kí lẹ́nu bá wa láti máa ná fún ṣebí wọ́n ti báńkì sánmà rárá o. gbà. Àwa lóṣogbo ni. lóṣogbo ni. Àwọn àyímọ̀ wa ní Ọ̀yún ní Ọ̀yún. tí àwa nílùú ẹ̀rìn tí wọ́n lídìí wọn wá bá kú 200,000 naira. 200,000. ولا بتراثي. Ẹ dákun ẹ̀yin Ọ̀yún ọmọ ìbá dákun. Ẹ bá ń gbé ní kìtì nísìnyí tí wàá pín káàkiri bẹ́ẹ̀. Èpè ìrọ̀lẹ́ lẹ́fẹ̀ẹ́ pé kàdé ń jí. Ẹgbẹ́ 2 million wà ń bá yín pè. Àrùn sàdínì mi nì. àrọ́wọ́ sàdínà bàbá ni. متشكر. Àwọn Ọ̀yún dá. àwọn dá. Ẹ dákun ta ló wà mẹ́rin. ta ló wà ń bẹ̀. Àwọn afáà tẹ́ ń jòkó tì mí tí a jọ wà ní palace. ní palace. Àwọn afáà lù ń bọ̀ ẹ̀ka yìí sọ́lù ká máa rọ ẹ̀ tó wọ́n ní sọ́lù. Bàbá náà sọ̀pọ̀tì pẹ̀lú 1 million naira. الله أكبر. Àwọn afáà yà mú iye Rufat. bẹ́ẹ̀ ni. Ọjọ́ sẹ́mi ọjọ́ èrè ni òní ọjọ́ èrè ni. Àwọn Ọ̀yún ni ẹgbẹ́ owó tí. À ń bọ̀ àfikún gbàtẹ́ máa gbowó kalẹ̀ rẹ́gẹ́dẹ́. bẹ́ẹ̀ ni. ولا بتراثي. Arówó sàdínì ní ń towó kalẹ̀. àwọn náà tó kalẹ̀ yìí. Ṣé èló ni? èló ni. 2 million. 2 million ó pé. Ẹgbẹ́ yòókù dání àjọ nínú tẹ́lẹ̀. Èmi ni àti ẹ̀kí lọ́mọ tó dà wá pọ̀. إنني متشكر. Èmi ń ná tèmi lọ́wọ́ nù. Gbogbo tó bá mi wá. Kódà lára owó tí ń ná lónìí. Gbogbo Central Mosque ní 2 million naira. الله أكبر. Yóò sì gbé 10 gbogbo ilé sọ̀pọ̀tì mi. bẹ́ẹ̀ ni. ولا بتراثي. Kárí kúkú ní ti fún náà. إنني Àfáà mi, bàbá Aláàjì àgbà, báwa lájà àgbà. 500,000 naira nínú 2 million lọ́wọ́ ìjẹ́gbà. Tàbí bàbá ọmọ kéwòn ló tẹ̀lé wa. Tààtún ni. sátún ni. Bàbá ìmáàmù ìlú Ìlọrin. Ìlọrin. Òde mi là kọ́kọ́ tí ọkọ wá. kọ́ wá. Pé èèyàn ó jáde. Báyọ̀ 250 ń bì. Náà. ولا بتراثي. Kí ni bàbá ọlọ́fà? bàbá ọlọ́fà. Tàwọn àti ìyá ọjà general ó ti wọnú àkáǹtì bàbá mufti. ó ti wọ bẹ́ẹ̀. إنني متشكر. Ó jẹ́ fàájà. ولا بتراثي. Àwọn ọmọ àgbàdà. إنني متشكر. Bàbá olójó àwọn àfáàlú. àwọn àfáàlú. Bàbá náà ìbí wa mẹ́rin ẹlẹ́fọ́ alákàá nọ́mbà. náà. Èyàn ṣe ń náwó ọlọ́mọdé àṣàgbákò. Wọ́n ń bọ̀ lówó ọ̀lẹ́ náà òfódénù. Aṣọ́jọba àgbẹ̀wọ̀n àgbà nílùú Ìlọrin dà. àwọn dà. Sẹ́yìn ni sẹ́yìn ni. ẹgbà owó tí ń nù. ولا بتراثي. Tọ́lá àtúntì fún náà. lára àti ìfún. Ẹni Abashir èyí ló àgbẹ̀ kàdà láàfin kò fẹ́ pín owó ìdáadáa. Ẹ bá ń kó gómìnà yìí kù. Àkùngbàgbé o. Ẹ jẹ́ àpín bó ti yẹ ká gbogbo ayé ni máa ń pọ́n mi lé. bẹ́ẹ̀ ni. Àbí kí n dá àpọ́nlé padà fún wọn. bẹ́ẹ̀ ni. Lóde mi o. náà. ولا بتراثي. 1 million gbàgbé 1 million ní. lọ́gbé wá dé fún. إنني متشكر. Gbogbo àfáà lónìí. lónìí. Àfọwọ́tọ̀ bá yọjú ló kú lọ ní rówó tiẹ̀. bẹ́ẹ̀ ni. Bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀. ló mẹ́rú ẹ̀. Àtọkọ ẹ̀yẹ ẹlẹ́kọ̀ọ́ á wà níbẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni. Wàlábì tó rọ́ sí. ولا بتراثي. إنني Báyọ̀ 100,000 naira. متشكر.
kí ẹ máa sáré yọ ẹjọ́. ولا بتراثي إنني متشكر. ọlọ́run lọ́la láàárọ̀ 2 million tàbúrò mi 1 million 1 million. tèmi náà tí ń ná lọ́la ń ná lọ Bẹ́ẹ̀ni o. kọ́ máa rò pé bákan bákan ẹ bá ń fún ọ ẹ bá ń fọkọ ẹ lẹ́kọ̀ọ́. Ọlọ́run bẹ̀rù ẹ̀. bàbá wa Bàbá wa sheikh oníkan oníkan. tí àwọn ìwọ́n wà gbà ń lọ rí wọ́n fi 200 kún Wọ́n fi kún. èwo lẹ́ fi 300 kún. tàwọn àfáà wa nínú ìlú 300,000 300,000. lórí 500 ẹgbàá lọ́wọ́ wọn láti gbọdọ̀ sẹ́dẹ̀ sí sọ́dọ̀ tèmi ni bá a mú 500 mi kì í yá gbé fún ọ lójú ẹsẹ̀. Láyọ̀ nìkan. kábẹ̀yì ti fún wa ní 1 million tí wọ́n lọ́wọ́ òlu Bẹ́ẹ̀ni. ẹ̀ka wọn ra wọn bí o bá ṣe wá gba tàbí mi. tí àwọn èèyàn mọ̀nà rẹ̀ àgbà tó rẹ̀ títí 200 tí. táwọn afáàlú 300 300. ẹgbà ó ti kú mẹ́wọ̀ Ah, mo ti rọ́ ọ̀sán fún ọ padà bẹ́ẹ̀ni. bọ́lá tó ti ìnáwó dé Bọ́lá àti ìdè. àwọn àfáà tó gbé yìgì wá Gbé igi wá. àfáà tó gbé yìgì wá bàbá arójò ló gbé yìgì wá Bẹ́ẹ̀ni. ó là àfáà lé ọkọ àwọn nìkan 200,000 naira. ولا بتراثي إنني متشكر. bàbá wa bọ̀rọ̀kìnní àdínì Kìíní àdínì. ẹ bá ń fọ kíákíá ọjọ́ lẹ tó lọ fatia láàsì ọmọ ti gba sàdáàkì. bàbá wa sheikh lukman al-hakim ẹni búùlàlà بولالا 200,000 naira. ولا بتراثي. látọ̀dọ̀ bọ̀rọ̀kìnní àdínì Àdínì. àti ọ̀túnbàṣẹyẹ Ẹyẹ. àwọn apá ọ̀tún gọ́nà Ṣèyí Mákindé 1 million naira. إنني متشكر. ẹ dákun ìkíni òye ìmọ̀ kí ló tẹ pọ̀ báyìí. a ti bú lánàá ẹ̀ máa kó lọ. Ẹ bá kó lọ gọ̀m̀bẹ̀. bàbá ló fẹ́ máa lọ tí wọ́n fẹ́ máa lọ ni kó sì tí ó sẹ́yìn mo máa ń dago kọ orúnà kí n tó kú o òní ọjọ́ ẹ̀sán ni kò sí tí ó sẹ́yìn ẹ̀jẹ̀ parí tí parí kẹ́ máa lọ ìgbọ́n ti àdájí àgbà káàtó ti jẹ̀ máa Àtún ni. ẹ rárá ẹ máa lọ ti sèbára ní ní tí n gbàgbé ṣé wúra ni ẹlòmínú tún jáde báwọn òní ó sì gbà báwọn lójú mi káàtó ni bàbá wa ọ̀yún mo fẹ́ fi kún owó ọ̀yún ìfún 100,000 kún ẹ wà pọ̀ àwọn ọmọ yẹn gbọ́. òkúkù ẹni tí ò bá mọ̀ èmi náà ní ń jẹ mọ́mù lókù Bàbá náà ń jẹ níbẹ̀. ìlú 18 láti ń jẹ ìmọ̀mù Bẹ́ẹ̀ni. tí bá dókùkù èmi ní kì í jímọ̀ lónìí Bàbá náà ń kí. àti yídì fún ọ Bẹ́ẹ̀ni. bàtà tẹ ìsìláàmù tán lọ́fà lọ́lọ́ tẹ́tí òkùkù Òkú náà. àwọn náà lájẹ mọ́mù lókùkù Bẹ́ẹ̀ni. ẹbí mọ́mù òkùkù wọ́n sàgàrẹ̀ sùgbọ́n mi ní sínìọ̀ wọn èèmọ̀ kù lójú orí bàbá wọn níbi Bẹ́ẹ̀ni. ẹ kó jíṣẹ́ lé 200,000 òkùkù mórí ẹ̀ náà òfin kò kó tẹ́wá délé tábìlì o àyànjú owó lọ ni tààtún ni kábíyèsí tún nǹkan o Wọ́n káwò. wọ́n fún ẹyẹ wọn ẹ̀rú bẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. láfẹ́lẹ́ bàbá ìyàwó àgbàrọ̀ ẹ̀ sẹ́ni tí ìbímọ ni mo sì fẹ́ bímọ ni o Bẹ́ẹ̀ni o. ó yá bá ń tú kínní bàbá láfẹ́lẹ́ nìkan olóyè kábíyèsí Bẹ́ẹ̀ni. 150,000 Allahu Akbar. aláfẹ́lẹ́ lọ́fà fẹ́lẹ́lẹ́ Bẹ́ẹ̀ni. jagun 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 fáyidà ìjàmbá afẹ́lẹ́lẹ́ àwọn tọ́lọ̀ nǹkan tí ìrìnà ti ń fi owó pàṣẹ Bẹ́ẹ̀ni. nìkan ló ti dé pẹ̀lú 1 million kátólì tí ìfọ̀ ẹ̀dá kù Lárí bàbá òjò. ìsọ̀rí tó wà ní sáà ti fi kún ti ọ̀yún èyí ó náà fi kún.